wá bí. Kí ni problem ẹ gangan náà? Kí ló dé tó ya ọ̀dájú abiyamọ? Ọmọ ẹ wà lọ hospital, ó síkì, ó lọ síbẹ̀ kó lọ wò. Wọ́n tún sọ wípé ọmọ yìí need blood transfusion. Ó tún lọ náà, kí ló dé? Inú ẹ̀ ò da ò kì í ṣèyàn. Ṣé bébí ṣe tọ́wọ̀ nìyẹn ni? Mọ́mì, ẹ̀ ń pariwo. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò ṣọ̀rọ̀ ariwo rárá. Má pariwo, mo máa pariwo tí gbogbo ayé máa bá wa dá sí ni. Àwọn èèyàn pápá wa mọ̀ wípé inú ẹ̀ ò da ò kì í ṣèyàn. Kí ló dé? Mọ́mì, ó tiẹ̀ dábẹ́ ṣe wà ní bíbá yìí bá. Torí ẹnu ọ̀rọ̀ yìí la wà. Ṣé rí ohun yín tí mò ń gbọ́ tó ń lọ fetefetefete yẹn ló gbé mi jáde nínú yàrá. Mo dẹ̀ really appreciate it. Torí a ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí láti àná tí ò dẹ̀ níyanjú rárá. Like, seriously? So, nítorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ilẹ̀ ṣe pé ayé lé mi lórí. Ṣé kò ṣe torí ni? Kò sọ torí? Mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ ni. Showing soon on Yoruba Moviebox.